mo mú ewé ìbòsújẹ tẹ́ bá kó sílẹ̀ ẹran ò ní jẹ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ o ẹran ò ní jẹ ewé ìbòsújẹ ẹran sí òde ewé ìbòsújẹ yẹn ó já sí pé wọn ó jẹ kó o ṣe sí yẹn mo tún wá mú ewé àsìkárẹ̀ para ẹ̀ kí wàhálà lọ máa bá wọn fúnra wọn kọ́ máa fi wàhálà máa para wọn fúnra wọn àwọn ẹni bí ní o mo wá mú àrígiṣẹ́gi òun ní kẹta tó wà níbàá ènìyàn mo sọ fún yín àrígiṣẹ́gi kí ló máa fi rù orí ara ẹ̀ náà ni ṣé ẹ sì mọ̀ kòkòrò ní báyìí ó pa igi sórí tẹ bá ti fẹ́ rà lọ́jà ẹ rí i pé ètò ní ọmọ nínú ká ẹ̀mí sínú báyìí àrígiṣẹ́gi tẹ bá ti fẹ́ rà ẹ̀mí sí tẹ́ pé ó lọ́mọ nínú ní kẹ́ra o tí ẹ bá lọ́mọ nínú kò tí confam níṣẹ́ tó bá lọ́mọ nínú ló máa jẹ́ tẹ bá ṣe ó di mẹ́ta ẹ kó sójú ọlọ́ àbí ẹ kó sójú ẹ̀gún kó wá sí kúná tẹ bá láì Ghana soap ẹ fi pò tẹ bá láì kọ́ṣẹ́ ìbílẹ̀ ẹ fi pò ẹ kó sí ké báyìí lẹ́yìn ìjọ́ mẹ́ta tẹ́ ẹ sì gún yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ òun là pé lọ ṣàárọ̀bì tárígiṣẹ́gi bá ṣẹ́gi nínú oko á forí ara ẹ̀ rú o ewé àsìkárẹ̀ pa ẹ̀ ló láwọn ọ̀tá mi kan lọ máa para wọn fúnra wọn ewé ìbòsújẹ lẹ́ràn kì í jẹ tẹ́ ẹ̀ bá wọn ẹ̀ já ẹ kó lẹ̀ ẹ máa wò ń ta yín ẹran tẹ́ bá ràn sí ẹnu báyìí tẹ́ bá ràn sí ẹnu ẹran ó ṣe kò ní jẹ nítorí ẹ̀ wọ́n ò dẹ̀ kẹ́ ẹ ṣe sí i wọ́n fún yín láàyè kẹ́ ẹ gbáyé kẹ́ ẹ ṣe sí kẹ́ ẹ làlùyọ ẹni bá sì lóò máa robi lórí yín lórí ọmọ lórí ìran yín kí wàá lọ́ọ́ lọ́mọdé bá wọn ẹ wá gbọ́ o olófin nínú o ìwọ tó o bá ń lo ọṣẹ yìí ọṣẹ arọ́bì back to sender yìí ìwọ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ ìgbésọ́mọlàkejì yẹ o ṣe pé lágbára iṣẹ́ ìkà síyàn ìwọ náà gbọ́dọ̀ ṣe o nítorí kí ni o sì ní ẹni tó bá ti ṣe burúkú sí yẹ kí burúkú lọ máa dé bá wọn padà ọwọ́ ara wọn kọ́ fi máa ṣẹ́ra wọn ìwọ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ burúkú o ṣùgbọ́n ẹ má gbàgbé mo ṣe máa ń sọ fún yín tẹ bá ti fẹ́ lo iṣẹ́ kankan tó da tẹ̀ fowó ṣe ẹ má gbàgbé ọṣẹ àtúndẹ kọ́kọ́ wẹ òun ná ọjọ́ kejì ẹ wọṣẹ ajẹ́gùn ẹ kó di méjì kọ̀ọ̀kan tẹ bá fi wẹ̀ wọ́n ẹ sọ wọ́n nù kò wúlò ẹ wá ṣe bẹ̀rẹ̀ sí lo back to sender ìwọ tó lọ́mọ nílò òkèèrè gba ọṣẹ yìí kó sẹ́ǹdì ẹ̀ sí ààbò Olódùmarè kó máa wà lórí ọmọ yìí wọn tó bá lọ́mọ Nàìjíríà bíi náà tọ́jú ọmọ yìí ìwọ fúnra rẹ kan tọ́jú ara títì yẹn gan tọ́jú ara ẹ tọ́jú ọmọ ẹ ẹlòmíì ò sẹ pé àwọn máa ń lo nǹkan tó dáa burúkú ibi kò ní ṣẹlẹ̀ sí yín o ọ̀pá ìta òní ẹ̀pá ìta òní ká yín kò ní kọ́ ọkọ̀ yín náà iṣẹ́ yóò wà ní dàrú o àwọn tó máa ń rò kúrò sí yàn kó má dáa mọ́ yẹn iṣẹ́ wọn rè WhatsApp náà ni 09033448232 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 09033448232 kò wá síbi tẹ́ ẹ wá ọṣẹ máa sẹ́ǹdì ẹ̀ sí bẹ́ẹ̀ wà ní kúlókè òkun gbogbo oríṣiríṣi tẹ́ bá wà nílùú lọ́hùn kan àdọ́dọ̀ yìí ẹ̀yin ẹ béèrè fún ẹ rí i wípé bẹ́ẹ̀ náà ni lórí ẹ wà ní Nàìjíríà káàkiri àgbà ńlá yá àdọ́dọ̀ yìí àdúrà wa gbà o àdúrà wa gbà ayọ̀ mo fi yín sílẹ̀ ní tí bá tún padà bọ̀ màá bá yín ní ayọ̀ àti àlàáfíà ẹ bá lo òkú arọ́bí o.